ẹ̀rẹ́sìn Ọlọ́run ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wẹjá páyọ Ọlọ́run ìjẹ́ àmà pé ó pé ọyá ń jọ kan bọ̀ tán lọ bá Ọlọ́run àwáyé ìkó sí ó á lọ gbogbo àmọ́ máa ń sọ fún wa nǹkan kan oṣù tí máa kárí ní kú gbogbo àlèkọ́lé láyé gbogbo ẹnwà ikọ́ ní ọkọ̀lé gbogbo ẹnwà ikọ́ ní ó bímọ gbogbo ẹnwà ikọ́ ní ọ̀rà máa tó gbogbo ẹnwà wálé ayé kọ́ ní ó níyà ọkọ́ ní ọlọ́kọ ṣùgbọ́n gbogbo bá ti wálé ayé ní òkú kullu nafsin dha'iqatul maut ọlọ́gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní òkú kò sábùlà yẹ nìkan lọ́dájú lọ́dájú ní gbogbo yòókù akán dábà ní ikú nìkan ní ọkàrí ẹgbẹ́gbà mí ń bẹ a máa sàdúà àdúà àti ọ̀bẹ́ sínú kẹ́nìkan kú ń bí kan ọlọ́mọdé àrílé ìmọ̀ Allahu Akbar àwọn tó kú ń gọ́ ìdáàlẹ̀ sọ ọlọ́njẹ́ ó jìnà síra wọn o mọ́ sí ní ikú tẹ̀lé àdúà gidi nù ọlọ́mọdé àrílé ìmọ̀ ń gbẹ̀ ti rírú ẹ̀ tẹ́nìkan ó kú lágbẹ́rẹ̀ rẹ̀ kú mẹ́bà láìlẹ́ kò sí àwọn àdúà kan bẹ tí ò ní túmọ̀ nígbà bá fẹ́ sàdúà tó kẹ́kọ̀ọ́ àdúà nínú ẹ̀kọ́ àdúà ni pé Ọlọ́run bá ní rọyìn lójú o Ọlọ́run jọjọ́ ó jìnà síra wọn o Ọlọ́run má ṣe ń tẹ̀lé o Ọlọ́run má jẹ́ àrírú ilé ẹ̀rírú kí ní má sí wọ́n ti kú ni wọ́n gẹ́ tó sáré ọ̀sán ti kú ni a tó sáré ọ̀sán ti kú ni lọ́dọ̀ mùsùlùmí àìsàdúà bá Ọlọ́run jọjọ́ ó jìnà síra wọn Ọlọ́run má ṣe ní tẹ̀lé ìdúwàdọ̀ ó tó ń bọ̀ ní ẹbí yẹn kú ń bọ̀ rán yẹn ni ẹwà rí wá sí tí mo fẹ́ ṣe lẹ́nì lẹ́lẹ́kejì ń bí al-khutbah thaniya àyà kan ni mo fẹ́ ká yẹ̀wò bí àyà méjì nínú suratu Maida tó náà bá délé olóòrèéka nígbàtà wà ní kéw àfá ma kọ́ ní àkídàtù alìwàlá wàlìbàrá àkídàtù alìwàlá wàlìbàrá àdíọ́kan tààlà bá ṣe tààlà ìbá ṣe alìwàlá ẹntà ń bá ṣe alìbàrá ẹntà ní bá ṣe láti láìlẹ́ ló ti wà ṣùgbọ́n látara ìlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àti pé àní àwọn àfáà gidi tọ́pọ̀ tí a lè kọ́ wa àṣà máa ń gbárọ̀ fún lọ́nà ni àmọ́tọ́ iká bá ṣe tẹ́ríkà bá ṣe tó bá lọ wo suratu Maida àwọn kẹ́ pọ̀ láwọn ayọ̀ ṣíríṣì tó bá lọ wo suratu Maida látàyà 51 sáyà 57 Ọlọ́run sọ tààlà bá ṣe tààlà ìbá ṣe ọlọ́niyà ayyuhalladhina amanu ọlọ́nà àpẹtẹ́lẹ̀ gbọ́nà bá gbọ́ tẹ́lẹ̀ ìgbà náàbì Muhammad gbọ́ la tattakhidhul yahuda wa nasara awliya'a la tattakhidhu ẹ̀yìn àbá àtẹ́kẹ́ lánàáhíyànú tó bá ti wọ fíìlì mùdọ́rí ó sì wọ́ inú jẹ́ rí núnù wọ́n ti parẹ́ lásìkò náà ẹgbọ́ mú ní ọ̀rẹ́ ayò láíláí kọgbọ́ jẹ́ koríkòsó yí láíláí ẹgbọ́lọ́ bá gbọ́ tẹ́mù kó fi dé kódà kò gbọ́ yáyọ́ alì mùsùlùmí kó pé mùsùlùmí yóò lè bí ní ámànù ẹntẹ́ ẹgbàpẹ́ ẹgbọ́lọ́ bá gbọ́dọ̀ ẹgbà náà bí gbọ́ ẹgbọ́ mú àwọn Yahudi àwọn Júù àtàwọn Christian àwọn ìyá ní ọ̀rẹ́ ayẹ ẹbí lè páyín pọ̀ iṣẹ́ lè páyín pọ̀ àdúgbò lè páyín pọ̀ ilé lè páyín pọ̀ ẹ lè jọ wọ mọ́tò papọ̀ ẹ lè jọ wà ní ẹgbẹ́ kan náà ẹgbẹ́ gbàgbé lakum dinukum waliyadin
lakum dinukum ọlọ́wọ́ ní báàdùn wọlé ọ̀báàdì àwọn lórí ara wọn àwọn ní ọ̀rẹ́ ara wọn o wa man yatawallahu minkum ẹnikẹ́tọ́ mọ́ lẹ́ra yóò nínú yín fa innahu minhu náà ti dára wọn ọlọ́ni ń sọ̀rọ̀ alùkwáni tó bá dé go and read go and check olo translation kú yóò bá rẹ̀ kú gẹ́sì ẹ̀ ọlọ́wọ́ ní inna Allaha la yahdi al-qawma adh-dhalimin ọlọ́lálábùsí ni wọ́n òun ní sípọ̀nà mọ̀ wọn láìláì ọlọ́run ló dá wọn lókùn lálábùsí ó sípọ̀nà mọ̀ wọn láìláì ẹwà gbọ́gbọ́n wọn fẹ́ sọ lọ́ní fatara alladhina fi qulubihim maradun rí ànábì Muhammad ìyọ́ ọmọ nìyàn òfin táà ṣe yìí àwọn kan ò ní tẹ̀lé o wà rí inú àwọn tí a náà gbẹ̀ẹ́gbọ́ tí àrùn ń bẹnu ọkàn wọn àrùn ń bẹnu ọkàn wọn yusari'una fihim àwọn tí wọ́n ma tẹ̀lé nù àwọn tí wọ́n ma tẹ̀lé nìyẹn àwọn lọ́rẹ́ wọn ẹ̀tọ́lọ́jọ́ lọ́rẹ́ wọn ọlọ́ni yaqulun wọ́n a máa wá jẹ́ wọ́n ma sọ fún pé kí ló dà ní tẹ̀lé wọn nasa an tusibana da'ira ẹ̀rù ń bá dáàbá tẹ̀lé wọn aburú kan wà àwọn náà lágbára ayé pé lásán ní tẹ̀lé wọn ọlọ́ni wáṣà Allah ya jẹ́bìlì fati aw bi amri min indi ọlọ́ni àrùn sí wọn ọlọ́run àti wọn ọlọ́run látọ̀nà wọn lọ́wọ́ bẹ́yìn tẹ́ bá dúó déédé tẹ́ mú wọn lọ́rẹ̀ ayò akálé máa bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ wọn èmi mọ́lá sí lọ́dọ̀ mọ́lá sẹ́lẹ̀ ayé lọ́dọ̀ wasbihu ala ma saru fi anfusina nadimin tó bá wá di wípé ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ó wá fìrà rẹ̀ hàn wá látara àwọn tàtàní wọ́n mú lọ́ta wọn àbẹ̀rẹ̀ sí kábàmà wọ́n mọ̀ kábà ní ọkàn wọn a mà ṣiṣẹ́ o ayàtà ń káàbọn ti lé ní ẹgbẹ̀rún ọdún tọ́lọ̀ sọ̀kalẹ̀ fánà ìsẹ̀sọ̀lá wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sáyíkáwà ìṣẹ̀lẹ̀ Filastin táà máa sọ gbogbo ìgbà kí ni ó jẹ́ ó yanjú àwọn mùsùlùmí kan ni tí a lọ gbàbọ̀dé tí a ń gbà pé oore kan ń bẹ lọ́dọ̀ Amẹ́ríkà oore kan ń bẹ lọ́dọ̀ Israel ẹwà ògbìyàn sọ wọ́n dà ní Tuesday tọ́lọ̀ Netanyahu ó wá ṣe press conference ó wá ní now àwọn ti ní vision big Israel àfẹ́wà implement ẹni sí ọ̀rọ̀ Gaza nìkan kọ́ láwọn ń bá yín sọ ní sí àwọn òdòdó Gaza nìkan ó wá gbé máàpù yẹn ó wá só rẹ̀ ó ti só máàpù yẹn ní United Nations Summit kan rí ní 2002-2003 kó tó pé action of fraud ṣẹlẹ̀ tó fi hàn wọ́n big Israel ẹwà obi tó kó sínú ó kó gbogbo Filastin sínú gbogbo Lebanon sínú ẹ̀rì ó kó àwọn apá kan ní Egypt ó kó sínú àwọn apá kan ní Iraq ó kó sínú àwọn apá kan ní Kuwait ó kó sínú àwọn apá kan Saudi Arabia ó kó sínú àwọn apá kan Turkey ó kó sínú ngbọ̀ wá di ìjẹta àtàná àwọn Arab country wá dìde ìwíkúrò wíyí kò sáyé fún pẹ́wẹ́wẹ́ pariwo nígbà tó dínà wọn lẹ́gbà Arab League náà wá dìde tó ń jẹ́ bẹ́ẹ̀ in tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ sọ fún ìyẹn tó bá ṣe lórí Filastin ìbáikọ́ ní orí wọ́n ní pàṣán tàbí iná ìyálé pẹ̀lẹ́jà ìyàwó yóò tó kún wọn sínú sínú wọn tí ma bí án lọ àwọn tí a ń gbà pé ọ̀nà lè dáàbòbà wọn ọ̀nà ìrànwọ́ lọ náà bí fi yàjọ́ wọn Filastin ní Egypt fi sí bọ́dà ní Jordan fi sí bọ́dà Syria sí bọ́dà ó wá yìí sí wọn
lórí díẹ̀ Ọlọ́run ti sọ in tó lè yọ wọ́n ni kí wọ́n padà kẹlọ sí ìtọ́ ìkan ṣe kí wọ́n ṣọ̀kan kí wọ́n dúró dédé kí wọ́n sì wojú Israel kí wọ́n wojú ẹ̀ tọ́bá yìí pé bí àwọn Palestine ṣe mọ́ orílẹ̀-èdè kan bá ràn wọ́n lọ lásán báyìí kọ́ ní orí ìjọ tí Netanyahu sọ̀rọ̀ ó ní láàrin 73 hours kò ní sí jẹ́ Gaza mọ́ kò ní sí jẹ́ Hamas mọ́ ọdún méjì ló máa ti lọlé lórí torí díẹ̀ ló tó yí pé ìyẹn là ń sọ fún wa ẹjá dó dédé ẹjá máa ta lọ̀rẹ́ wa mùmínú lọ̀rẹ́ rẹ o lọ̀rẹ́ ayò rẹ o àwọn kan lè pàwápọ̀ ní ìlú aládùúgbò ní wa landlord association ìsọ̀rẹ́ ayò ní ń pè ní iṣẹ́ wa àwọn professional body àjọ wà ń bẹ̀ ọ̀rẹ́ àgọ́ ní ń pè yẹn nǹkan lọ pàwápọ̀ yẹn kódà kájọ wà ní ẹbí ọgbọ́ ọjọ́rẹ́ ayò ẹ ọ̀rẹ́ ayò wọléwọ̀dé ní ìpínlẹ̀ ọ̀rẹ́ ayò ọlọ́lẹ̀gbọ̀ síbẹ̀ òfin Ọlọ́run ni kódà kó jẹ́ gbọ́n wa our brother our elder brother ẹ̀dẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian tí wọ́n lágbàánú ẹbí wọ́n tí gbogbo ẹbí kiri ó káàkiri àwa ni a máa tẹ̀lẹ́sìn wa tán bá ti dé tí ó fẹ́ bá ti wájẹ́ rẹ̀ abẹ́ọlọ́mbà ilẹ̀kẹ́ ọlá Ọlọ́run kó dó tí ọ̀pá pẹ̀lú wa ìtàṣọ àtẹ́tọ́sọ àtẹ́tọ́gbọ̀ lára kásọ̀ àkàpàlùkúdá aládánà àtọrọ fún gbogbo tí dá ayé tí ń dàrú ọ̀fẹ́ lórí Palestine Ọlọ́run bá ní mo dúró bá ní dúró tí wọ́n bá nà wọ́n lọ́wọ́ bá ní fi wọ́n ṣẹ́gun àwọn ọ̀tá wọn ìrọ̀ Ọlọ́run bá tí wọ́n fi àjẹ ọmọ Palestine àwọn ará Gaza ọmọ tọ́tọ́ sí wọn bátọ́ sí kálùkù wọn kó bá ní ṣe fún wọn àti ràn wọn lọ́wọ́ tí ràn àwọn ọ̀tá lọ́wọ́ bátọ́ ní kọ̀ọ̀kan wọn náà ìrọ̀ Ọlọ́run bá ní ṣe fún Ọlọ́run àwọn àgbọ̀ fún Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ lórí ìjọba àpapọ̀ bá ní wà pẹ̀lú wọn ìjọba sí ìbá ní dó tí wọn ìjọba àbílẹ̀ bá ní dó tí wọn ẹnì kọ̀ọ̀kan wọn náà mọ́sà dó tí wọn Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.